Ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni mo fẹ́ mú wá tí mo fẹ́ wá sọ. Ẹ bá mi share fídíò yìí. Ẹ share fídíò yìí dànù. Ẹ sọ fáwọn ìkà wípé a ti bọ́ lọ́wọ́ wọn. Ó ní mo bọ́ lọ́wọ́ o, mo bọ́ lọ́wọ́ wọn. Ẹ sọ fáwọn oníjẹkújẹ, àwọn jẹgúdújẹrá, àwọn tó ń náwó wa nínàkúnà wípé a bọ́ lọ́wọ́ o, a bọ́ lọ́wọ́ wọn. Gbogbo ohun tán ní tán fi ń bá wa jà, Ọlọ́run ti fẹ́ fi dojú ìjà kọ wọn. Gbogbo agbára tó wà lọ́wọ́ wọn tán fẹ́ fi bá wa jà, Ọlọ́run ti fẹ́ fi dojú ìjà kọ wọn. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire, ẹ dìde, ẹ jẹ́ agbòmìnira, ẹ jẹ́ a kúrò lábẹ́ Nàìjíríà, a ṣe mọ́. Ǹjọ́ kìíní àná mo ṣe fídíò, mo bẹ̀rẹ̀ sí sunkún. Tinubu yọ́nú wa, Tinubu dáríjì wa, Tinubu gbé wa dìde. Gbogbo àwọn èèyàn tí ẹ̀ tí mọ̀ pé àbùkù ń bọ̀ wá kan Tinubu báyìí. Họ́bì ó tàn bí ó tàn. Ṣé wọ ẹ̀yin bàbá tá pé ní bàbá wa jọ wo gbogbo tó ń ṣọmọ Yorùbá, ìyà ń jẹ wá, a jẹun, a mú mi, a ṣe gbá àṣàwò, a bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀. Mo bẹ́ẹ̀ mo wọ Kampala ńjọ́ náà lọ́hùn tó bá rántí. Mo bẹ̀rẹ̀ sí ní sunkún, mo ń kúnlẹ̀, mo ń wárìrì. Bàbá mi jọ, àwọn tẹ́bí ń pa ti pọ̀ jù, kì í ṣe mi lè bí ń pa, ebi ń pa aráàlú, ebi ò pa bí ebi ò pa àwọn ọmọ mi. Ṣé o rántí ohun yẹn? Ṣé o rántí àbó rántí? Ṣé rí pé àwọn ọmọ Nàìjíríà ń dẹ̀yìn lẹ́yìn ẹ̀ báyìí? Ẹ̀bẹ̀ kan tẹ́mi kan fẹ́ bẹ̀yìn, bọ̀dá mi Tinubu, ọ̀nkú ò lè bí mi lọ́mọ, bọ̀dá mi nìyẹn. Alright? Òun ni wípé, Tinubu, má lọ sọ pé o fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì. Ogbówó tó gèètì tó ṣàjọ, ọmọ yìí máa gbà lọ́wọ́ ẹ̀mẹ́. Wọ́n gbówó tó gèètì ẹ o, wọ́n máa fowó tó gèètì ẹ jẹun o. Àwọn Haúsá máa gbọ̀nà gbẹ̀yìn ẹ o, wọ́n máa gbẹ̀yìn mú ẹ̀yìn náà máa gbà mú ẹ. Tinubu, mo sọ fún ẹ, má lọ sọ pé o fẹ́ di pírẹsidẹ́ǹtì ní 2023. àti gbọ́n àmọ́bí tá à ń lọ. Yorùbá ò rẹ́dì láti bẹ́ ṣe tó ti rẹ́dì láti bá wa ṣe. Ìwọ tó yẹ kó máa kó wa lọ́wájú, kí gbogbo wa máa ságọ̀ọ́gọ̀ lẹ́yìn ẹ̀, ká máa tẹ̀lé ẹ pé irọ́, ibi tí Tinubu bá ti yà sí la máa yà sí. Àṣẹ tara yín nìkan lẹ ẹ mọye ìgbà tí ìyàwó yín jẹ honorable ọ́fíìsì, ẹ tún ti fọmọ yín síbẹ̀. Àwọn ìyàwó èrè oníjó ìyà tó máa ń jó tẹ̀lé yín lẹ́yìn tí ní ìbí ni ẹ dìbò fún iṣẹ́ gbogbo yín. Ẹ kì í sọ kinní kan fún yín, Tinubu àti bọ́ lọ́wọ́ yín. Ẹ wá wo Sunday Igboho, ẹ gbọ́dọ̀ fi ṣe nǹkan kan. Igboho ṣá wá gbọ́ gbogbo ẹni bá ń wo fídíò yẹn máa bá mi share tó máa fi dé ọ̀dọ̀ Igboho ṣá. Play mode mo tiẹ̀ wà lẹ́yìn tí bá fẹ́ ṣe, tó wáyé pé mo fẹ́ ṣe fídíò pé yes kí n jáde fún ẹ lóníjàkadì. Tó bá rí fídíò yẹn gan ìwọ fúnra rẹ̀ ò ní dúró wá MC Olúọmọ kó wá mi lọ́ngbà tó bá máa wá mi kiri pé obìnrin yìí dà mo fẹ́ bàjá, obìnrin yìí dà mo fẹ́ bàjá. Ìkà ni ìkà, ebi ń pa àwọn èèyàn ń jẹun lórí àtàn Tinubu. Ìwọ kọ́ oní hòtẹ́ẹ̀lì sí Dubai lórí omi, àwọn ọmọ ìlú ẹ̀ ń jẹ lórí àtàn. Ẹni tó ń rúlù Dubai yẹn ó fi àwọn aráàlú ẹ̀ ó fi wọ́n ṣe number 1 before anybody. Gbogbo owó wa Dubai ni o, mò ń lọ tọ̀ Dubai ni o, ìgbẹ́ tó ń gbọ̀ mí Dubai ni o, ìgbà tí mo fẹ́ lọ yà Dubai. Sunday o, Igboho ṣá wá gbọ́ kinní kan, bá mi pa àwọn ìyá mẹ́ta, ọjà mẹ́ta, òru mẹ́ta, oríta mẹ́ta, kọ́ bẹ̀rẹ̀ àdúrà. Irọ́ ni Tinubu àtàwọn ọmọ ogun ẹ̀ pa. Wàá gbọ́ ẹmu sí jẹ́ sáré jẹ́ ẹ sí bàbá àbèjì, jẹ́ kí n já ẹ sí kinní kan níbi mo tiẹ̀ fẹ́ràn ẹ̀ dé pé o máa ń ṣe àwọn èèyàn ló ń pààyàn o, tójú mi pààyàn o. Ṣùgbọ́n má jẹ́ kẹ́jẹ́ ọmọ Yorùbá tọwọ́ ẹ̀ bọ́ sílẹ̀, má jẹ́ kí ẹ̀jẹ̀ ọmọ Yorùbá tọwọ́ ẹ̀ bọ́ sílẹ̀. Gbogbo owó tó rán sí Amẹ́ríkà lórí àwọn ọmọ má jẹ́ já sásán o, má jẹ́ já sásán o. Yé jẹ́ káyé rú ẹ̀ lépè. Torí èmi bí mo ṣe wà yìí, mo fi ẹ̀ṣẹ̀ sample fáwọn aládùúrà tán ṣe dáadáa wípé ìwọ̀nba díẹ̀díẹ̀ tí wọn náà rí jágbá o, wípé MC máa ń ṣe dáadáa, bàbá àbèjì máa ń ṣe dáadáa. Èmi àti ìyàwó ẹ̀yà àbèjì mo ti mọ àbúrò mi tipẹ́tipẹ́. Mo tiẹ̀ wá rí pé èèyàn dáadáa ni ó máa ń ṣe dáadáa. Even though àwọn ọ̀gá ẹ̀rùn ẹ̀ pé pin ó dẹ̀ ń pin, òun fàánú pin. Ọlọ́run bá mi fọ̀run kẹ́yẹ. Àmọ́ má jẹ́ kẹ́jẹ́ ọmọ Yorùbá tọwọ́ ẹ̀, má jẹ́ ọ̀rọ̀ ẹ sí Igboho. Lọ jẹ́ bẹ́ẹ̀ ló ti máa rí. Igboho ṣá ìyá mẹ́ta, òru mẹ́ta, ọjà mẹ́ta, oríta mẹ́ta. Ó yá ká bẹ̀rẹ̀ àdúrà. Wọn ò ní rí yín fi ṣe nǹkan kan. Ọmọ Oòduà o, Oòduà ni mí tọkàntọkàn. Gbogbo ẹ̀yin tó bá kù
ẹ sọ̀rẹ́ndà kẹ lọ bọ́ sẹ́gbẹ́ ọmọ Oòduà. Àwọn ń ṣoògùn bẹ́ẹ̀, wọn ni o má kírun, wọn ń ṣoògùn bẹ́ẹ̀, wọn ni o má lọ ṣọ́ọ̀ṣì torí ẹ̀sìn yìí nísìn gbogbo wa ọ̀nà òdì náà máa gbé gbà kéèmí tí Oòduà oògùn náà ń ṣe. Ọmọ tí Odùduwà bí parapọ̀ mọ́ ọmọ Oòduà báyìí kó má jẹ́ pé ìgbà táǹfààní ẹ̀ bá dé lẹ́ṣẹ̀ máa ní wọ́n náà ní ká forúkọ sílẹ̀, tètè lọ forúkọ sílẹ̀, share my video, ẹ jẹ́ kí bọ̀dá àgbàyà yẹn gbọ́ wípé a máa bọ́ o Oòduà àti ẹ̀ ti bọ́ a dẹ̀ máa bọ́ lọ́wọ́ wọn, àbá yín ṣe mọ́, ìyà yìí ti tó gẹ́, ìyà yìí ti tó gẹ́. Nígbà ẹ bá kú tán làwọn ìyàwó yín á máa gbé èsì sínú ibi tẹ́ ẹ kú sí tí ó kò atẹ́gùn rẹ̀ ò dẹ̀ lè bá yín lọ́rùn. ẹ ṣe lè tẹ́fẹ́ ṣe o 2023 má jẹun pẹ́ o, má jẹun pẹ́ fáwọn ọmọ ẹ o. Ẹ share fídíò yìí, ẹ share gbogbo ọmọ Yorùbá. Tó bá gbọ́ ohun tí mò ń wí, share fẹ́ni tó gbọ́ nígbà tí